Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ káàbọ̀ padà lórí ètò tá a ti ń sọ tẹ́lẹ̀ nípa ìbáṣepọ̀ tó wà láàrin Yinka TNT àti olókìkí olórin Fuji tí à ń pè ní Àkàndé Obesere ọmọ Rápálá. Lẹ́yìn gbogbo awuyewuye náà pẹ̀lú atótónu tí gbogbo àwọn èèyàn ń sọ kiri, ọkọ ìyàwó tuntun ti fi ìdáhùn sí èsì ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ sì ni ìyàwó náà níbi tí wọ́n ti ń ṣe eré ìdárayá tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní exercise, wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Àkọlé tíyàwó fún ìfihàn náà ni bàbá tọ̀ síbẹ̀ yóò máa ròyìn fún yín. Àbẹ́ẹ̀rí bí ìfẹ́ dára púpọ̀, èyí wù mí o, ìfẹ́ dùn àbí kò wọ̀nyí. Kò sí wàhálà, ẹ má ṣáájú. Ohun tẹ́ máa gbọ́ lẹ́yìn fídíò yìí ni ti Àkàndé Obesere ọmọ Rápálá fúnra rẹ̀. Àmọ́ tí ó bá jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ ń wo fídíò yìí àbí ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí o máa ṣe alábàápàdé channel yìí, ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi like fídíò yìí, ẹ share, kẹ̀sì jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ subscribe sórí channel yìí. Inú mi ó dùn púpọ̀ tẹ́ bá mi ṣe, mo dẹ̀ mọ̀ ní oore bí ẹ ṣe ń tiẹ̀. Àríjù báyìí lọ lórí ètò tòní, a tún máa pàdé ní ọjọ́ mi, ọjọ́ rẹ̀, ire o. Ayé mi tí ẹ ti Yinka, báwo ló ṣe jẹ́ ọbẹ̀ kí mi nínú àgbà o. Ojú làgbà máa ń yá, àgbà kan kì í yánu. Ọbẹ̀ kí mi nínú àgbà o. Ojú làgbà máa ń yá, àgbà kan kì í yánu. Ọ̀rọ̀kọ̀rọ̀ ìbéèrè kọ́lé mú mi sọ́wọ́. Ṣé mo ti ń bá bọ̀? Mo ti ń bá bọ̀. I dey mind my business dey go. I be better fellow. Ṣáwọn tèmi bá connect. Gbogbo wa lájọ connect. Ọmọ ẹgbẹ́ gbogbo wọn ti ní ìṣòro. Bẹ́ẹ̀ bàbá wọn ti kò ló. Wọ́n ti ní wákò. Wọ́n ti gbé wọn lọ sáró. Àgàbí jẹ́ pé lọ. Mi ò jẹ́ bá wọn jẹ wọ́. Láyé burú sẹ́yìn kan, ẹgbà mi ń bọ̀ látún já sí o. Wọ́n fẹ́ mọ bí mo ṣe ń pa owó, bí mo ṣe ń.